Hi, my name is King Sunny Ade. Dámilọ́lá Esther Adéníyì Adégẹyè, ọmọ obìnrin gbajúgbajà olórin jùjú akọni King Sunny Adé ló ti ké gbàjarè wípé òun kò mọbi tí bàbá rẹ̀ wà lásìkò yìí o, àti wípé bàbá òun ti di àwátì nípa wípé gbogbo ọ̀nà láti kàn sí bàbá náà ló ń já sí pàbó. Bákan náà nínú ìka ẹ̀sùn sí ẹni tí ń ṣe mánéjà àti ẹ̀gbọ́n rẹ̀ Dayọ̀ Adégẹyè ní pé wọ́n ń tọ́jú bàbá náà ìyẹn King Sunny Adé láti má yọjú sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ nípasẹ̀ ìlànà kan tó mú ìfurasí dání. Eléyìí ni ó fi ojú léde ní ọjọ́ Ajé àná níbi tí ẹnìkan tó jẹ́ gbajúgbajà agbóhùnsí afẹ́fẹ́ ti fi ọ̀rọ̀ náà léde ló ti sọ di mímọ̀ pé gbogbo ìgbìyànjú láti kàn sí àwọn tó súnmọ́ King Sunny Adé ló ti já sí pàbó. Gẹ́gẹ́ bí Dámilọ́lá ọmọbìnrin King Sunny Adé ti ṣe wá sọ wípé King Sunny Adé ni wọ́n ti ń gbé láti ilé ìtura kan lọ sí ilé ìtura mìíràn tí wọ́n sì ń tọ́jú rẹ̀ tí wọ́n sì ń fi ìpamọ́ láti máa lọ sí ibi iṣẹ́ orin pẹ̀lú bí ètò ìlera rẹ̀ ṣe rí lásìkò yìí, àti wípé láìpẹ́ yìí ni ọmọ obìnrin King Sunny Adé jáde kúrò ní ayé. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé kódà wọ́n tún fún bàbá náà ní àwọn oògùn oorun láti máa fi sí ojú kan, wípé wọ́n tún fi àsìkò yìí bí wọ́n ṣe tọ́jú bàbá náà láti máa fi gba owó lọ́wọ́ rẹ̀ àbí ná owó rẹ̀ ní ìnákúnà. Ó ní wọn kò jẹ́ kí àwọn èèyàn wá sí ilé King Sunny Adé, ilé iṣẹ́ rẹ̀, ọ́fíìsì rẹ̀ nígbà tí wọ́n tún ṣe àmúlò àǹfààní yìí láti máa fi gba owó ní ọwọ́ rẹ̀. Ó sọ ọjọ́ tí òun bá bàbá rẹ̀ King Sunny Adé sọ̀rọ̀ gbẹ̀yìn ó wà nínú ìnira, gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé èèyàn kan ló gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ King Sunny Adé lásìkò tí òun bá sọ̀rọ̀. Láti ìgbà náà òun ò tí gbọ́n kankan láti ọ̀dọ̀ bàbá rẹ̀ tí ń ṣe King Sunny Adé. Bákan náà ló fi àwọn ìfọ̀rọ̀wérọ̀ èyí tí ó ṣe pẹ̀lú Dámilọ́lá àti àwọn mọ̀lẹ́bí King Sunny Adé tó fi mọ́ ẹni tí ń ṣe mánéjà King Sunny Adé èyí tí ó ti wà lójú òpó ayélujára káàkiri lásìkò yìí. Àwọn èèyàn tó súnmọ́ King Sunny Adé ni wọ́n ti ń sọ di mímọ̀ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí, àti wípé àwọn sì rí bàbá náà ní ìlú Èkó tí ó ṣiṣẹ́ orin rẹ̀ níbẹ̀. Àwọn wà lórí ọ̀rọ̀ náà báyìí láti tan ìmọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí pẹ̀lú bí gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe ti ń dá ìbẹ̀rù sílẹ̀ láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́. Hi, my name is King Sunny Ade. On behalf of my family, my fans worldwide, including my friends. Ìlera lọ́rọ̀. Ní ojoojúmọ́ ni ọ̀pọ̀ ènìyàn ná owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ sórí ètò ìlera, èyí tó fi kún àkọsílẹ̀ mílíọ̀nù 2. tó bá lè mú àdínkù bá àkọsílẹ̀ yìí ìbá ti dára jù nípa gbígbé ayé ìlera pípé pẹ̀lú ìdùnnú àti ayọ̀ tó fi mọ́ mímu omi. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi dáadáa, mímu omi. Ǹjẹ́ o ti gbọ́ nípa ẹ̀rọ omi hydrogen rich water HO1? Ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 ni wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún ètò ìlera wa láti iléeṣẹ́ Best Ecotech Company tí wọ́n fi ìdí kalẹ̀ sí orílẹ̀-èdè Japan, tí iléeṣẹ́ Century Healthcare Limited sì jẹ́ ojúlówó alágbàtà wọn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà. Omi hydrogen rich water kì í ṣe omi lásán, omi tí o lè fi rọ́pò omi tó ń mu lójoojúmọ́ láti máa ṣe ìwòsàn fún àgọ́ ara rẹ nípa àwọn àìsàn àrùn bíi dárúkọ rẹ̀ bí o bá ṣe ń ṣe ọ́ sí. Tí wọ́n bá ti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́, àbùṣebùṣe nìyẹn. Omi hydrogen rich water HO1 láti bí ẹ̀rọ ìpèsè omi yìí ni àwọn onímọ̀ ẹ̀rọ scientist dókítà fi òǹtẹ̀ lò láti máa mu bí omi lásán fún ìlera pípé. Ọ̀pọ̀ ẹ̀rí ló ti wá nípa mímu omi hydrogen rich water. Wọ́n ní omi tó ju owó rẹ̀ lọ ni. Inú àwọn kò bá ti dùn délẹ̀ ká ní àwọn ti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́ tipẹ́tipẹ́. Síbẹ̀ àwọn sì ń dúpẹ́ fún omi hydrogen rich water yìí lójoojúmọ́.
ọgbọ̀nràn kòkó àgbọ̀n ìwọ náà lè bẹ̀rẹ̀ sí ní mu omi hydrogen rich water lónìí tó bá ti ní ẹ̀rọ tí ń pèsè omi yìí ní ìkáwọ́ rẹ̀. Máa mu hydrogen rich water lónìí kó sì rí iṣẹ́ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ̀. Àìsí ń bẹ̀ láì bá wọn dá sí. Láti ní ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 lọ́wọ́ ẹ pè 0806 630 3810 0816 833 0743. Níbikíbi tẹ́ ẹ bá wà ní orílẹ̀-èdè Nàìjíríà àbí ní ilẹ̀ adúláwọ̀ Áfíríkà, ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water á kàn yín lára. Owó ìdákọ̀mọ́ lásán ni o. Ẹ wá gbọ́ o, iléeṣẹ́ Century Healthcare Limited nìkan ni ojúlówó alágbàtà ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water HO1 ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní ilẹ̀ adúláwọ̀. Mímu omi hydrogen rich water láti bí ẹ̀rọ ìpèsè omi hydrogen rich water, àlá rere ìlera pípé ti wá sí ìmúṣẹ. Guys, for Nigeria these days, wetin dey really dey go on? Kidnapper everywhere, every minute, every second. Now kidnapping everywhere, anywhere you do. If you open Facebook, pray for my family, pray for my mother, pray for this. Could you believe? I just see am for blog now. Say they kidnap this man, this our legend, this music actor, artist, Sunny Ade. They say they kidnap him. Oh. My goodness. But also, no security again for that Nigeria. They're not even they consider who they kidnap again. My God, I beg you. I hear what they hear. Which kind of news be all this one? As that man does the old rich, they're not even the pity for the old man. My goodness. Let's pray for him, oh. That is the news I'm just seeing right now on the blog. Say they kidnap our legend, Sunny Ade. It's not you. No pray for Rambo. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.